welcome. Mo mẹ́wàá sọ àwọn ọ̀rọ̀ kan but mo rò pé kí sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó mo lè máa sọ ní lórí online line báyìí. okay Wàláì. Ṣé rí Àgbàlá kò fura. Àwọn tí wọ́n ń tẹ̀lé wọn tó wá ń kó bá. on kò bá ó sọ Nípìlẹ̀ màmá ẹ̀ ní pé kò rí bẹ́ẹ̀ yẹn. Obìnrin tí Muyideen fẹ́ yẹn nínú chọ́ọ̀chì ló máa ń sùn nígbà tó dé Àgbàlá bẹ́ẹ̀ni lábẹ́ canopy lábẹ́ canopy bẹ́ẹ̀ ló máa ń sùn. Muyideen ní òun ní ọ̀rẹ́ kan ní Àgbàlá ń bẹ̀ yẹn. Ọ̀rẹ́ ni obìnrin yẹn lọ bá pé kó bá Muyideen sọ̀rọ̀. Muyideen ní òun ò gbà fún. Láwa kíbà. Òun kò sí ní tó because òun ò dé tòbìnrin rí òun ò sáà gbà fún. Ó lọ́rọ̀ nǹkan pé àkọsí pé obìnrin yìí kàwé pé ẹni tẹ́ bá tó ó sáà bá òun sọ̀rọ̀ nǹkan kan òun fojúlẹ̀ fún. Ó ní kò ju bí ijọ́ tàbí nǹkan lọ ló bá kó wá sínú ilé òun ló bá kó ẹrù ẹ̀ wá. òkun o Lólé Àgbàlá wá Network o. àgbọ̀ yín o Network. anyway nígbà tá a ti dúró dè wọ́n yẹn okay wọ́n ti dé Network yẹn sá lọ. Network yẹn sá lọ. Ẹ lábàlá rí ń bẹ̀. Àgbàlá bá ní inú ilé Muyideen. okay Àgbàlá wa lè jáde kúrò ńbẹ̀ pé kí ni tó ń ṣe lọ́dọ̀ Muyideen pé ṣé ní tó wá ṣe nínú Àgbàlá nìyẹn. So yín sìn. So after that bóyá náà padà lọ bá Àgbàlá pé ó dàgbọ́n tí ń fẹ́ra nǹkan bẹ́ẹ̀ bákan ṣá. Ìyẹn pé tí ẹ bá wá fẹ́ra yín ó ní bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kì í ṣe pé wàá kàn wá kó kúrò ní inú church. A ní Àgbàlá lè padà sínú church ní ọjọ́ yẹn. Nígbà tí ó tó fi padà di ọjọ́ kẹta ó tún ti kó wá sí ọ̀dọ̀ Muyideen padà. Ìyẹn ló wá mú Àgbàlá kó dáńgbà náà ẹ jẹ́ ká ṣèyàwó fún yín. Kó má jẹ́ pé inú Àgbàlá ni àwọn yìí sọ̀rọ̀ pé àwọn èèyàn ń ṣe irú nǹkan báyìí. Ó ní pé kó ń sòdodo ó ní Àgbàlá hate ẹ̀ níbẹ̀rẹ̀. okay Ó ní suddenly àwọn ò mọ tó ṣẹlẹ̀ àfi ìgbà tó ṣe pé àrá bá ran bọ́ǹbù. Ó ní ọjọ́ táwọn wá lọ sí registry. Ó ní kódà registry táwọn lọ Àgbàlá takò pé káwọn lọ sí registry. Ó ní ìyàwó Àgbàlá ló sọ pé ẹ jẹ́ kí wọ́n lọ sí registry pé nítorí pé àwọn ò tún mọwọ́ tí Muyideen lè yọ pé sàǹpà àmọ́wọ́ tí bọ̀dá Muyideen lè yọ ẹ jẹ́ kí wọ́n lọ sí registry. Ó ní l'Àgbàlá náà sì fọwọ́ sí káwọn lọ sí registry. ta ló ń sọ eléyìí fún yín ta ló ń sọ eléyìí ẹjọ Gbogbo yẹn lè jẹ́ game. Gbogbo yẹn lè jẹ́ ẹni sùúrù náà ẹ ti ẹ̀dá bẹ̀rẹ̀ ta ló ń sọ eléyìí níbo ẹnu ta ni tí gbọ́ ẹnu tẹ́ ń sọ fún wa. Màmá Muyideen gangan ni sọ fún mi. náà. Ọ̀rọ̀ jẹ́ta ni mo sọ fún yín ọ̀rọ̀ jẹ́ta. okay Ó ní màmá ní ọjọ́ tí wọ́n darí registry dé ní ìjà ṣẹlẹ̀ láàrin Muyideen àtobìnrin yẹn. kí ló Ló fà sọ jù fún Muyideen pé kí ló ń fẹ́ fi irú ẹ̀ ṣe. nígbà wọn dé láti registry lálẹ́ ọjọ́ yẹn gẹ́gẹ́. okay Ìyá ẹ̀ ní ló ń bá bọ́ síta fún un ipe gbogbo èròǹgbà rẹ lórí ọmọ Ọlọ́run ní jẹ́ kó ṣeéṣe fún ọ. Pé òun mọ̀ póbìnrin bú ni ẹ́ inú òun ò dẹ̀ yọ sí ẹ láti pèlè. Àmọ́ ibi tó ń wà yìí òun kò sí ní tó ń lágbára láti lè ṣe. Òun mọ̀ pé kì í sọmọ rẹ̀. Ó ní alẹ́ ọjọ́ yẹn gẹ́gẹ́ lóbìnrin yẹn ti yọ ọwọ́ tó ti sọ pé òun ò ní interest nínú Muyideen. Nígbà tí wọ́n wá kówó fún wọn kí wọ́n lọ ra ẹrù ìyàwó 300,000. Muyideen gbogbo tí Muyideen ná nínú 300,000 ó jẹ́ 6,000 naira. Ó dàgbà bóyá bàtà bí nǹkan kan náà ló rà ó jẹ́ 6,000. okay Muyideen náà kówó fún òun ló lówó òun náà gbowó fún lórí platform o. bẹ́ẹ̀ Ìyàwó ló náwó fún. Nígbà tán wá délé ni Àgbàlá wá béèrè pé bóun lẹ ṣe ná 300. Ìyá ní pé òun ra nǹkan 6,000 naira. fúnra wọn Fúnra lára wọn. Ìyàwó ló ra báyìí fún oníwáì tó ṣe lè ná àdúrú 300,000 yẹn. Owó yẹn ti pọ̀ jù.
fa bẹ́tìn ti ìnáwó kù ọ̀la tí wọ́n na Muyideen. nana Muyideen wọ́n dẹ̀ sọ pé ilé tẹ́tẹ́ náà ti lọ bá. mo bá lè tẹ́tẹ́. àdá fún yín. n tó ṣẹlẹ̀ nìyẹn. You are welcome. Àfà wa ti wá ọ̀nà òdodo. Ó yá mú pẹ́ẹ̀nì àfà kó máa jọ́ tiẹ̀ lẹ̀ kó máa gbọ́. I'm happy you are here. n tí mo wá rò lórí ọ̀rọ̀ yẹn ni pé ó ṣeé ṣe kí wọ́n plan obìnrin yẹn fún Muyideen láti fi gba property yẹn padà kúrò lọ́wọ́ Muyideen. God bless you. Àwọn ò mọ̀ pé báyìí lọ́rọ̀ ó ṣe padà rí. Okay. Ṣé ẹ understand mi ma? Ó yé mi. Nítorí pé wọ́n pé Muyideen ò kàwé. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ mọ̀ pé Muyideen ò léèyàn. Bẹ́ẹ̀ni. Muyideen sọ tó dẹ̀ pé gbogbo ibi tó ń bá ń lọ náà máa ń sọ̀n káàkiri. Bẹ́ẹ̀ni bó ṣe wí fún mi náà ni. Ó ní ọjọ́ tóun fẹ́ kúrò nínú àgbàlá. Ó ní because òun ò lè kú lẹ́nu kò sí bóun sì fẹ́ jáde kú lẹ́nu géètì wọn ò bí òun rí kò sí bí tóun fẹ́ gbà. Ó lọ́jọ́ tóun fẹ́ kúrò ẹ̀mí nǹkan sọ pé máa lọ ó ní bóun ṣe kúrò ń bẹ̀ òun ò lè sọ́dì sàn. Bí ìgbà tó ṣe bọ́ lọ́n kàn mọ́mọ́ mú yàn kúrò ń bẹ̀ ó ní ṣé ń sọ fún yín tóun ò bá ṣe ká ti pa wọn. Ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn la sọ pé ya dèdèrìn kò ní làákàyè. Ẹ má dáhùn. Ó ti ṣàdúrà fún òdodo pé òdodo ti sọ pé irú oore yẹn lòun fẹ́ fáwọn ọmọ òun. Àwa náà dé ẹ bá ń ṣàdúrà wọn wà bí o àfà òdodo wà bí o ó ń wò mí ó wà bí. Ṣàfà Ìkirè tẹ́ ẹ sọ̀rọ̀ ń palẹ̀ kan yẹn. Bẹ́ẹ̀ni. Nǹkan méjì mẹ́ta mo rí sọ̀rọ̀ àfà yẹn. Okay. Àkọ́kọ́ bóyá àfà yẹn ó fẹ́ trend. Nǹkan tó jọ náà ni ó ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kí àgbàlá máa lo àfà yẹn pé káwọn yẹn bá lo kó máa lo àfà yẹn láti fi mi. Ẹlẹ́ẹ̀kẹ́ ó ṣeé ṣe kọjá pàfà yẹn wà lára wọn tó ń ṣiṣẹ́ fún àgbàlá. Nítorí pé sẹ́rí Ànábì ní innal halala bayyina wa inna haramu bayyina wa ma baynahuma mustabi'at. Ó ní n tó jẹ́ nǹkan ẹ̀tọ́ ó fojú hàn n tó jẹ́ ìwọ̀ ó fojú hàn ó ní ìrújú wá kó sáàrin méjèèjì ó ní sẹ́rẹ́ni tó bá wá sá fún ojú náà Ọlọ́run ọba dẹ́dá ó tún ìdánmọlúàbí rẹ̀ àtẹ̀sìn àtiwá rẹ̀ ṣe. Ṣé rí bàbá yẹn wá mọ òdodo ó wá ń sásá bẹ́ irọ́ láti máa tẹ́jú òdodo mọ́lẹ̀. Kò wá mọ̀ pé ni tí sẹ́rí bàbá wa kan máa ń pòwe yóò ní okùn rọ̀ yóò ní ó tó mú bí ga àmọ́ tẹ́ ẹ bá fà báyìí yóò jàbútẹ́. Yóò jàbútẹ́. Jàsá oyin pé jàsá kun lọ kẹrì. Èmi ni mo gbé láìfù yẹn ẹ lọ sórí Islam is the only way ẹ máa bá láìfù yẹn ń bẹ̀. So yẹn sìn. Tẹ́rí àwọn yẹn wá rí i pé àwọn tó ń gbé kinní yẹn mùsùlùmí ni wọ́n àtàṣe mọ́ pé ó ti dọ̀rọ̀ ẹ̀. Nítorí pé àgbàlá jẹ́ kírísítẹ́nì náà wá fẹ́ mú díndín. Tí o dẹ̀ ní nǹkan kan ṣe. Wàláì kò ní nǹkan kan ṣe. Wàláì. Ọ̀rọ̀ humanity nìkan tá à ń jà fún kí lẹ́tọ̀ ẹni yìí ẹ fún lẹ́tọ̀ rẹ̀. Ṣé rí ẹ jẹ́ sọ nǹkan fún yín kì í ṣe èèwọ̀ ni fún àgbàlá jẹ nínú owó tó gbà fún Muyideen. Ṣebí téèyàn bá ti ṣe lèèyàn ti jẹ náà of course. Alukurani sọ pé ẹ lọ gba kàkà lọ́dọ̀ àwọn tí wọ́n ní tó ṣẹ́kù. Ànábì wa ní ẹ̀yin tẹ́ ń ṣi Alukurani wa ní ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ ń gba sàká yẹn ẹ̀yin náà jẹ nínú ẹ̀ nítorí iṣẹ́ ẹ̀yin lẹ fi ilẹ̀ ẹ̀yin náà ní fámìlì ẹ̀yin náà ní bùkátà tẹ́ fẹ́ gbọ́ wal amilina alayha ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lórí bí nǹkan yìí ò ṣe jáde ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ àti jẹ ń bẹ̀. Kì í fi pé haramu ni kí àgbàlá jẹ ń bẹ̀. A máa jẹ jù ni o. Dá àjẹbánu ọjọ́ wọn sọ fún wàláhì kò sẹ́ni tó máa àgbàlá bí fún Muyideen èèyàn péré tó ló mọ̀. Bẹ́ẹ̀ni àwọn tó mọ̀ tó nǹkan bẹ́ẹ̀ni. Àwọn tó máa àgbàlá bí fún Muyideen ò tó nǹkan irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí Muyideen ló jẹ́ kí n máa àgbàlá. Agúnmu òwò
ni Muyideen jẹ́ fún Àgbàlá. Kò sígbà tí Àgbàlá jáde lórí ọ̀rọ̀ Muyideen. Táwọn èèyàn donate. Bẹ́ẹ̀ ni. Èèyàn mélòó ló ṣerú ẹ̀ fún nínú àwọn tó wà lágbàlá mẹ́ẹ̀? I wonder. Tí Muyideen bá ti sọ pé nǹkan ò ní sẹ̀mí yín o, bóyá fọ́ọ̀sì tó fi ń sọ ni o, àwọn yóò dẹ̀ máa dunnú sí. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n mú nǹkan kan wá fún yín. Ànábì ní tọ́lọ́run ọba dẹ́dà bá ó ní Ànábì ní Ọlọ́run ní tóun bá fẹ́ràn ẹrú kan. Òun ó sọ fún àwọn màlẹ́kà, ẹ lọ sí gbogbo ibi tí ẹ̀yin màlẹ́kà wà, ẹ lọ sọ fún wọn pé mò ń fẹ́ràn lágbájá, kí gbogbo wọn náà mọ fẹ́ràn rẹ̀. Ẹ wá lọ sí àárín ọmọ ìdí nìyẹn, ẹ lọ máa kéde sínú etí wọn pé mò ń fẹ́ràn lágbájá. Ẹ ń tọ́wọ́ bá dàbí wèrè. Ẹ kórìíra ẹrú kan, yóò sọ fún màlẹ́kà pé yóò lọ sọ fún màlẹ́kà pé mò ń kórìíra lágbájá. Gbogbo yẹn máa kórìíra. Ẹ lọ sọ́dọ̀ ọmọ ìdí nìyẹn, ẹ máa bá ń kórìíra lágbájá, kán máa bá mi kórìíra lágbájá, kódà kó máa bò wọ́n lówó lójoojúmọ́ lórí ibú Túndé. Ọlọ́run ọba dẹ́dà ló fẹ́ràn Muyideen. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ò mọ̀ pé fúnra Ọlọ́run ọba dẹ́dà ló fẹ́ràn rẹ̀. Sẹ́rẹ́ni tọ́lọ́run ọba dẹ́dà bá ń fẹ́ràn, tẹ́nìkan bá wá lóhùn fẹ́ kan lábùkù, àbùkù ó sì máa kan láyé, yóò máa kan lọ́jọ́ gbẹdẹ, yóò máa kan lọ́run. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ tọ́lọ́run ọba dẹ́dà ní sí Muyideen, ṣe pé Muyideen kì í ṣẹni tí ń ṣẹ̀sìn. Kò jẹ́ bẹ́ẹ̀ ni. Sọ pé gbogbo táwọn sọ sí ẹ pé kò dọmọrọ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni. À ń sọ̀rọ̀ nípa àkàndá tọ́lọ́run ọba dẹ́dà sí dá Muyideen. Màá búbù. tó Muyideen màbúbù Ọlọ́run ni Ọlọ́run ló mọ̀ fẹ́ràn rẹ̀ láti sánmà. Àwọn wa náà ń fẹ́ kàní tọ́lọ́run fẹ́ràn lábùkù, Ọlọ́run ọba dẹ́dà wa ń kọ ìdí àìmọ́sí sí wọn. Bẹ́ẹ̀ni. Gbogbo platform tá ti bú Muyideen, tá ti ṣépè fún Muyideen, àárín wọn. Wọ́n ti wọlé, àbòsí ti mú wọn wọlé, àwọn alábòsí. Láì tí ìgbóṣù kan. Wọ́n sunkún. Ẹ bá mọ̀ bí mo ṣe pariwo tó lórí platform yìí pé ẹ dákẹ́, ẹ yé wá fún Muyideen. Ẹ̀yin tẹ́ ń pariwo Muyideen, ẹ nífẹ̀ẹ́ Àgbàlá. Ẹni tí wọ́n wò bí aláìmọ̀kan, bí ẹni tí ò mọ̀ tó tọ́, tàbí àwọn eléyìí ò rí náà, àwọn láyé wá ń gbọ́ lélẹ̀. Ló fi jẹ́ pé òdodo kéèyàn jókòó ti òdodo. Ànábì ní kó lè la ha kọ́ wàhálà òkà ànàmọ́ ọ̀rọ̀. Tẹ́rí òdodo, èèyàn lè mọ̀ sòdodo kó máa ka àbùkù. Wàhálà yóò padà jẹ̀yìn táyé ń fẹ́. Bẹ́ẹ̀ni. Ọjọ́ táyé bá mọ̀ pé àsódodo ńlágbájá ń sọ, àṣé bó ṣe rí ló ṣe ń sọ, sẹ́ni gbogbo ọ̀tá rẹ̀ ń padà wá dọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Àbí Ọlọ́run ọba dẹ́dà, gbogbo àwa tá a dó ti Muyideen lórí òdodo pé òdodo ni à ń fẹ́, àkókò mọ́ rí. Bẹ́ẹ̀ni. Àmọ́ fámìlì ẹ̀ rí, kò sí ní ta àdẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú property rẹ̀, àdẹ̀ ní wọ́n láti gbà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Kọ́lọ́ ọba dẹ́dà kó wọlá pé òdodo la dó tì, kó má jẹ́ tiwa náà bàjẹ́ láéláé. Àmín. Yàlla. Gbogbo àwọn tán wá ń dúró ti rọ́ tán tajà rọ́, kọ́lọ̀ ń bá a tún wọn ṣe. Àmín o. Kọ́lọ̀ ń kó dàkún kó bá a fi wọ́n mọ̀nà. Àmín o. Torí àwọn ìṣépè, Ànábì ní ìpè ọ̀nà mẹ́ta ni máa ń pín sí. Bẹ́ẹ̀ni. Ẹni tó ṣẹ̀, tẹ́ bá ṣépè, Ànábì ní yóò lọ sánmọ̀, yóò gò sánmọ̀ lọ gbàá, wọ́n tó dá padà láti sánmọ̀. Tó bá ṣe pé ẹni tó ṣépè yẹn fún lẹ́tọ̀ọ́ ṣépè yẹn, ìpè yóò lọ bá. Tó bá ṣe pé ẹni tó ṣépè yẹn fún kò lẹ́tọ̀ọ́ sí, ìpè yóò padà sọ́dọ̀ wọ tí ó ṣẹ̀. Ó ṣẹ̀. Bẹ́ẹ̀ni. So ló fi jẹ́ pé Mùsùlùmí nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú Islam ni pé a máa ń bẹ lọ́hùn àlékún ìmọ̀nà fúnra wa ni. Náà tí mo bá lórí péjì mi ní Facebook Islam is the only way TV, mo máa sọ fáwọn èèyàn má ṣe pé ń bí mi nídìí pé ń bí. Tó bá rí tí ò tọ́
ṣe àtúnṣe ẹ̀ ní kíní yìí ò yẹ kó rí báyìí kí ló fẹ́ ṣépè fún. kí ló ṣépè fún exactly. kí ni kẹnu ibi tó fẹ́ dà fún ẹ. ẹni tó mọ̀ rí tó ń ṣépè fún ẹni tó mọ̀ rí. Mami Supreme ó kì í sìn mo fẹ́ correct yín fún kankan mo wá ẹ ṣe kíni kankan yín tẹ́ ń ṣe yẹn ọ̀nà àná ní ẹ sórí ibú. ẹ ṣe kíní ni yóò jẹ báyìí fún yín ni yóò rí báyìí fún yín ni torí kíni kí ló fẹ́ fà. ṣe pé the next thing is kẹta pé àfa sórí rí òbú. bí bá yẹ pé èèyàn ti ya wèrè ó máa ṣépè fún yàn ọ̀rọ̀ tí ò ṣojú ẹ̀ tó máa mépè balẹ̀ máa ṣépè fẹ́ tó mọ̀ rí. mo wá fẹ́ jí kẹ́ ẹ gbà yẹn ẹ dákun sẹ́ gbà. kò possible fire to fire ni ọmọ náà náà rántí iná the child of fire will settle. yàrá mi ẹ dákun ẹ bá mi wo kíní ìwò bí mo mọ̀ sí rí màmá ní ojú tí mo mọ̀ fi rí ní ẹ dákun ẹ bá ń fojú kíní ìwò sẹpẹ́mi àti àjọ gbọ́ra wa yé àjọ fún exactly bẹ́ẹ̀ ni àjọ fàdúrà túká tá a bá tún pàdé lọ́la àtún sálámà fúnra bẹ́ẹ̀ ni. that is Islam ṣe rí ló jẹ́ pé tẹ bá mú Facebook kọ́nà ń kó sànù wa o fẹ́ correct àfa òun sì pè fún ìwọ àfa tó fẹ́ correct yẹn náà tí ń sì pè fún o ti pè yẹn lọ́mọ náà ẹni tó ti kú tó ń pè lọ́mọ náà wọn tún sì pè fún padà. ṣé ìyẹn máa ń jọ́jẹ́ ní tí o ti kú ni. àbí. tó bá kú sórí ẹ̀. nígbà tó bá kú kódà kèéfé sẹ́rí ẹni tí ń ṣe Ọ̀ṣun tá a mọ̀ pọ́ lọ́sùn àwa wá gbàgbọ́ pé òkè Ọ̀ṣun tí ń ṣe yìí o kò yẹ kó máa ṣe ń tá àmọ́ sọ fún ni pé ń tá àdẹ̀rí kanú Al-Qur'ani tọ́lọ́ ń dẹ̀ sọ fún àtànàbí sọ fún wa ni pé kí ni yọ̀ náà. advice àlàyé bẹ́ẹ̀ ni. tó bá dẹ̀ lè ṣe léyìí ó bá rẹ̀ dá o tó bá dẹ̀ àní pé ní ọmọ náà torí kò tí ì kú. torí kò tí ì kú bẹ́ẹ̀ ni. tó bá tó kú sórí ẹ̀ ìyẹn látò wá àkámọ̀lé lórí pé intestine wa sọ ní pé ní tó bá kú sórí ìṣesí yìí ọmọ náà ni. but kò tí ì kú sèbáná bí sọ anábì ní ń bẹ nínú yín tó ṣe pé yóò ti máa ṣiṣẹ́ ọmọ náà bọ̀ láti àárọ̀ rẹ̀ yóò wá kù sátà tí ó kù Ọlọ́run ó sì yí padà yóò bá máa ṣiṣẹ́ ọmọ àlùjànnà yóò sì wà àlùjànnà. bẹ́ẹ̀ni. tí ń bẹ nínú ẹni tó ṣe pé yóò ti máa ṣiṣẹ́ rí bọ̀ látọjú àárọ̀ rẹ̀ yóò kù díẹ̀. yóò bá dẹni tí kò dá lè ó lè jẹ́ pé ó lè tí ọkọ̀ lọ náà nù wọ́n bá pa sọ́nù. wọ́n bá pa sọ́nù ló bá dèrò náà. ó bá dèrò náà. ẹni tí ò tí ì kú a lè sọ pé ní tí ó gbẹ̀yìn rẹ̀ ni. bẹ́ẹ̀ni. olówó kù mí kò ní kókó olówó jù mí lọ mo lè ní jù ọ lọ́la. bẹ́ẹ̀ni. ó sì kọ́ ní kù mí kò ní kókó kan tí ó ju tèmi lọ mo lè kọ́ ní tí ó ju tiẹ̀ lọ lọ́la. bẹ́ẹ̀ni. nínú àṣà nínú ọ̀rọ̀ Yorùbá wọn ní kinní kan tó kọ́kọ́ jó. ìran ló máa wò nígbẹ̀yìn bẹ́ẹ̀ni. so that a nídìí sùúrù àtàlàyé fúnra wa lórí tí ò bá yé wa. àfa àṣọ ń gbọ́ àfọ òdodo are you hope you are listening. ẹ má gbé lódodo òpùrọ́ ni kẹ́ ẹ máa gbé. ọjọ́ tí. inú mi dùn pé ó wà ń bí báyìí ó wà ń bí. tí wọ́n kó wọn lọ sí ọ̀dọ̀ tí Oríyọmí ìfáìtì wọn àti Muyideen àtàgbàlá. àgbàlá. alẹ́ ọjọ́ yẹn bọ̀bọ̀ kan wá ṣe ṣó Babátúndé kinní kan ló ṣe ṣó lọ́jọ́ yẹn Alhaji Oríyọmí join live yẹn èmi náà. lórí TikTok. lórí TikTok. bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀. àwọn èèyàn tẹ bá rántí ìgbà táwọn èèyàn ń béèrè question lọ́wọ́ Alhaji Hamzat Oríyọmí. Alhaji Hamzat Oríyọmí wá sọ̀rọ̀ kan ó ní mo mọ tó yẹ kí n sọ àmọ́ mi ì ní sọ. mo dààmú mo jìyà kọ́lọ́n tó fi mí hàn ni ẹni tó bá ga tó sì jìyà fún gíga kò ní ba gíga nìkan jẹ́. bẹ́ẹ̀ni kò ní gbàdúrà kéèyàn kan wálẹ̀ ẹni tó ga ó wálẹ̀. kò ní gbàdúrà kéèyàn yẹn wálẹ̀. bó ṣe sọ́njọ́ yẹn nìyẹn. bẹ́ẹ̀ni ó ní kò ní gbàdúrà kéèyàn tó ga ó wálẹ̀. Oríyọmí máa tó ń ṣẹlẹ̀ gangan gbogbo òdodo yẹn ni wọ́n ti rí àmọ́ tí Oríyọmí bá sọ̀rọ̀ yẹn wọ́n ní Oríyọmí pé ń jìjà ipe ìlara yàní pé ìlara ló ń ti Oríyọmí ṣé mo báwọn èèyàn padà sọ̀rọ̀ yẹn náà ìjọ kẹta pé Oríyọmí lára àgbàlá ni bẹ́ẹ̀ ni Oríyọmí bọ́ sí tẹ́fí ń ṣépè láyé kí ló ń fẹ́ lára rẹ̀ fún kí ni tó ń fẹ́. ẹni tó jẹ́ pé station Oríyọmí ló ti bẹ̀rẹ̀ program ibẹ̀ ló ti lọ kó àwọn ìyá arúgbó yẹn ẹ rántí ìjọ tó lọ kó àwọn ìyá arúgbó tó lọ invite wọn tó ní kó máa bọ̀ ságbàlá pé òun fẹ́
mo ń gbọ́ yín. ẹ wá ló ń lára ẹ̀. ẹ wá ló ń lára. so that ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ò fẹ́ òdodo. bẹ́ẹ̀ni. wọ́n láìkí láti jókòó ti irọ́. irọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo nǹkan náà máa ń sọ̀dọ̀ rẹ̀ sí. gbogbo nǹkan ẹ̀sìn wọ́n ti sọ ẹ̀sìn yẹn di mi ìmọ̀ tí mo lè gbé. kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn humanity bẹ́ẹ̀ni. àáfàá ni wọ́n ilé sí ìrànlẹ́ àáfàá ló ti jáde ìyá rẹ̀ ó mọ nǹkan kan pẹ̀sìn ìrùn bí ìyá rẹ̀ kírun rí. kí ni ọ̀rọ̀ ẹ̀sìn bíi ilé a ní ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ má jẹ́ ká jẹ̀tọ́ ara wa mọ́lẹ̀ ká sòdodo fúnra wa n tí ò jáyé da à ń sọ̀rọ̀ kan lẹ́nu ẹni òjò rọ̀ mú ní ṣé Tinubu náà ni òjòjò rọ̀. àbí. mo ní sẹ́ gbà yí pé ìjìyà wa lọ́lọ́run ọba dẹ́dà sí ń fìyà jẹ wa ni. bẹ́ẹ̀ni. ọlọ́run ọba dẹ́dà ní mi ní fìyà jẹ ìjọ kan àyàfi kó jẹ́ ní tẹ́ ẹ fi ọwọ́ ara yín fà. mo ní gbogbo tó ló Khalifa Ikabo tí Tinubu bá kó pé tá a bá tún mẹ́lòmíì wá kó lẹ́yìn Tinubu tá a bá chéǹjì ṣe sí wa ìròrí wa ìsọ̀rọ̀ sí wa pẹ̀lú. ẹ bá wa power tap ẹ jọ̀ọ́ o. yóò tún lè love and like on Facebook please. Can share please. ọtìgbà tá a bá tó padà sọ́dọ̀ Ọlọ́run tá a gbà pé Ọlọ́run ní ń bọ̀ wá onírìn wá ìjẹmu wa ọ̀dọ̀ ẹ̀ ló wà ìsẹ̀mí wa ọ̀dọ̀ ẹ̀ ló wà tá a gbà pé Ọlọ́run nìkan lọ́ba tó lè sí gbogbo ìsẹ̀mí wa Ọlọ́run ọba dẹ́dọ̀ wà máa rọ aṣíwájú yẹn fún wa gbogbo tá a máa fẹ́ yóò wà máa rọ látọ̀dọ̀ aṣíwájú yóò tàrí aṣíwájú rẹ̀ fún wa. but lẹ́ni a ti gbà pé lágbájá ló ń ṣe é lágbájá ló ń ṣe kí náà kan alimuhimu ni pé ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run ọba dẹ́dà n tí ń jó òdodo ẹ jẹ́ ká sòdodo ẹ má jà fún òdodo pamọ́. kódà ká mọ̀ pé kíní yìí ó ń bá mi wí ká má jù ká wàláhì òdodo kíní tẹ̀lé sọ yóò dẹ̀ bá mi wí o kọ́lọ́ dẹ̀ tún mi ṣe. tó bá ṣe pé bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ń pilẹ̀ ni gbogbo wa bá dáwọ́ jọ lágbára pé kíní yóò rẹ̀ kúrẹ́ bẹ́ẹ̀ àgbàlá ó ṣe é ṣe kó ti correct rẹ̀. wàláhì tí ò ní ní wàhálà nu. kò ní ní wàhálà rárá. ok ṣé Alhaji Hamzat Oríyọmí ẹ wo bọ̀bọ̀ tí wọ́n ṣàánú funny thinker. funny thinker. nígbà tó fẹ́ ralẹ̀ fún ṣé àṣebálàjẹ́ yìí Oríyọmí ń talẹ̀ kí ló tí wọn ò lọ ralẹ̀ fún nínú ilẹ̀ wọn. exactly. wọ́n lọ ralẹ̀ fún níta tí kì í ṣe lẹ́nu estate wọn. wọ́n dẹ̀ hand over paper lé lọ́wọ́. wọ́n hand over paper lé lọ́wọ́. nígbà tí wàhálà dẹ̀ ṣẹlẹ̀ tí ó lóun lọ alhamdulilayi kálukú lọ. ìmáàmù wọn tán kọ́lé fún ní iléyàpò ọ̀la abẹ́ǹkà tí wọ́n sílé yẹn kí ló dé tí wọn ò lọ kọ́ sínú estate wọn. exactly. ọkùnrin tó máa ń ṣe program tálájì ò bá sí nílé kí ló dé tí wọn ò kọ́lé rẹ̀ wọ́n lọ ra lẹ̀ rẹ̀ síta lọ́tọ̀. bí téèyàn bá fẹ́ ṣe dáadáa fún yàn ṣe dáadáa yẹn kó wá mójú kúrò ń bẹ̀ orí ò gbadé. tẹ̀bí alájà láti ra orí fún orí ò gbadé. àbí. orí ò gbadé nísìnyí ta mọ pẹ̀lú ara Hamzat. ó ti bá tiẹ̀ lọ ó ti ṣe tiẹ̀. ó ti ṣe tiẹ̀ ó ti lọ nìyẹn. ẹ jọ ká tó lọ jìnnà. tó bá fẹ́ ṣe dáadáa fún yàn àwọn tó fẹ́ ṣe dáadáa fún ṣe dáadáa fún wọn síta má sì sí sọ̀rọ̀ adé sí i. ẹ jọ mo fẹ́ ẹ jẹ́ kí n mo fẹ́ play kankan àáfàá ọ̀nà òdodo if you are still here right I want you to listen to this very well because ó ń sọ nínú show pé ṣé Muyideen ṣé wọ́n fagídí mú Muyideen ni ṣá Muyideen nígbà wọ́n lay foundation ṣé Muyideen ò rí ni nígbà tó wọ́n ṣe gbá ṣé Muyideen ò rí ni ká ní pé Muyideen ò sọ̀rọ̀ what about ìyá àbèjì ọmọ aráalé ilé tó ní ilẹ̀ ní Ìkòròdú tó dẹ̀ ń sọ fún Àgbàlá pé àwọn ní ilẹ̀ ní Ìkòròdú pé wọ́n ná fáwọn ilẹ̀ Ìkòròdú kó wá báwọn develop ti Ìkòròdú kí ni response Àgbàlá Gabriel nígbà tó sọ bẹ́ẹ̀ fún un. ọ̀nà òdodo go and watch the video tí ọmọ ìyá àbèjì ọmọ aráyé ṣe ó sọ̀rọ̀ síta ó ní pé kó wá báwọn develop ilẹ̀ tí wọ́n fáwọn ní Kòròdú èyàn kan fún wọn ní half a plot ní Kòròdú they live in Lagos but
Agbala Gabriel sọ pé òun ò ní lè ṣe pé ó máa wà too stressful fóun láti develop ilẹ̀ tó wà ní Kòròdú pé kó ṣe àdà fún yín pé kó make decision yẹn kíákíá ọ̀nà òdodo. I want you to go and investigate before you come out to talk, because when you are saying something that you are not sure of, you are certain, makes you look like what can I call you? Makes you look. It doesn't make you look like a real alpha, because when you are manipulating something to think tó wá pọ́n irọ́ ní mi gbọ́. Ṣé ni ìfẹ́ dá sọ̀rọ̀ ni ẹ wò dọ̀nà. Hello. Yes ma. Ẹ má okay à ń gbọ́ yín o. Ṣé bẹ́ẹ̀ ṣe wà live àbẹ́? Mo wà live bẹ́ẹ̀ ni. Nítorí mo rí pé ẹ̀ ń bá ọ̀nà òdodo sọ̀rọ̀ lọ́wọ́ kí n tó kú. Bẹ́ẹ̀ ni. Okay. Ṣé ń gbọ́ ṣá? Wọ́n gbọ́. À ń gbọ́ yín. Ọ̀nà àtijọ́ wà lára tó yẹ kán máa ṣe wọ́n ṣe ń ṣe tán múra kankan. Christian lèmi kémi ń sọ̀rọ̀. Okay. Mi ò ní bá wọn sí ìjà àbòsí torí pé ọ̀kan jẹ́ Christian. Gbogbo tó ń bá Nàìjíríà jẹlẹ̀ rí. Gbogbo tí òjò wọ́n máa ń sọ fáwọn tájọ wà ní Amẹ́ríkà nígbà yìí. Gbogbo tí òjò ká lè dúró sí ìlú wa. Òun ara ẹ̀ lélẹ̀ tẹ̀ rí. Ẹbí eléyìí tó ra màálù kiri fún gbogbo wọn tó lọ wà l'Amẹ́ríkà bíbá ìṣèkọ́ ó dẹ̀ kó ti ra màálù kan ní òdodo náà. Bẹ́ẹ̀ni. Ó ṣe ń gbéra wọn ṣépè ẹ̀ kàn máa bọ́ sílẹ̀ wọn máa ṣépè ẹ̀ ń ṣépè fáwọn tẹ́ẹ̀mù rí ẹ̀ ń ṣépè lórí ọ̀rọ̀ tẹ́ẹ̀mù díẹ̀. Ọlọ́run máa dá téèyàn bá dá tí ò bá dá. Ọlọ́run á tún dá. Ọdún Nàìjíríà bá ń ṣe rọ́jọ́rọ́jọ́ lórí ọ̀rọ̀ ìbò ọ̀dàtà mo sọ́ọ̀lì láti sọ ẹ̀yìn kọ̀ọ̀kan tẹ̀ wá Nàìjíríà tẹ̀ ń gbọ́. Nígbà míì poverty wà lára kan tó ń dọpọlọ àwọn kan láwọn. Bẹ́ẹ̀ni poverty ni bẹ́ẹ̀ni. Bí mi ní kú bẹ́ẹ̀ ni ká máa sọ pé Muyideen aláìpẹ́. Inú máa ń bí mi tí bá ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn. Inú máa ń bí mi kí n máa bókè máa sọ wípé Àgbàlá Gabriel ṣe Muyideen lóore. Jẹ́jẹ́ ni Muyideen dúró náà ṣó ó lọ bá Àgbàlá ni. Ṣèbá Àgbàlá Gabriel ló lọ bá Muyideen tó dúró sí. Ó ń sùn lábẹ́ bridge ó máa padà sábẹ́ bridge ṣó complain. Kò sùn lábẹ́ bridge o ẹ jẹ́ ká correct yẹn o Muyideen ò sùn lábẹ́ bridge o. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ tẹ́ ẹ ṣe lọ mú tẹ́ ṣe rẹ́ńdà ẹ̀bùn torí àpò yín lẹ ṣe lọ mú tẹ́lẹ̀ rẹ́ńdà ẹ̀bùn. This guy is doing very fine where he was. So èèyàn gba odidi dé ó dẹ̀ sọ fún mi pé àná òun ò dúró mọ́. Ẹ̀ẹ́dẹ̀ tí wàá lè jókòó kẹ́ ẹ rò pé kí ló lè ṣẹlẹ̀ tí bàbá ìpínlẹ̀ òun ò lè dúró mọ́. Ẹ sọ pé kí ló tún fẹ́ wọ́n kọ́lé fún wọ́n ṣe jù fún wọ́n ṣe jù fún. Àwọn olórí burúkú. No wonder tó fi jẹ́ pé àwọn oppressors ló rúlu yín ní Nàìjíríà. Ẹ máa ń lẹ̀ káwọn èèyàn máa oppress kọ́ máa rú yín. Wọ́n máa àwọn nǹkan tó jẹ́ ẹ̀kọ́ yín. Wọ́n máa ṣe fún nígbà kan ṣe favour fún yín ni ẹ máa kí wọn pọ́n ṣe. Wọ́n máa kí wọn pọ́n ṣe. Most of Nigerians òun ló jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Tí wọ́n tó wá dùn mí fún bẹ́ẹ̀ ni àwọn tó ti wà níbi tí system ti ń work ní Amẹ́ríkà ní exactly. Tó tún sì ń ronú bí àwọn tó wà Nàìjíríà. Ẹ máa lọ fẹ́ ẹ máa wú lọ fẹ́ ẹ máa wú fẹ́ ẹ máa ná bínú Àgbàlá. Iná bínú lára ẹ̀. Èmi ò mọ̀. Èèyàn ń kọrọ ọkọ̀ ẹ̀ living ẹ̀ náà bínú ẹ̀. Àpò fẹ́ wá gba owó lọ́wọ́ àwọn náà nígbà tá a máa mọ̀ àmọ́ àti pastor. We know him as a pastor. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe. Nínú ibi táyìn dáwọ́ sí yẹn ṣé àkáǹtì foundation ni àbí personal account? Personal account ni. Ó ṣe wọ́n gba wọn drag ẹ̀ ló ṣe lọ sí àkáǹtì foundation. What they have been thinking about this account that this thing is wrong. Collecting money in your personal account. There is no accountability for what you are doing. Exactly. But mo rí kíní kan lára bọ̀bọ̀ yẹn ó ní ìgbéraga. Ó pọ̀ jù. Torí pé ó ń wò lórí social media ló jẹ́ kí most yín máa rí bí èèyàn gidi. Àwọn tó bá sún wọn máa sọ fún irú èèyàn tó jẹ́. Mo sọ́ọ̀dì kíní kan lára ẹ̀ nígbà kan lọ sọ́dọ̀ Aláàjì Oríyọmí lọ́jọ́ yẹn. Mo rí pé kò rẹ́dí láti jẹ́ k'Aláàjì intervene lórí ọ̀rọ̀ yẹn rárá. Bẹ́ẹ̀ni. Mo rí pride yẹn lára bọ̀bọ̀ yẹn lọ́jọ́ yẹn.
nígbà tí mo wo fídíò yẹn ẹmọye bó ṣe búlì aláàjì nítorí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni aláàjì gbé wá síta tó yẹ káláàjì gbé wá síta adẹ̀sọpá fẹ́ kí nàìjíríà dá ẹ jẹ́ ká jọ wò wò náà tá a bá ní Muyideen lẹ́gbẹ̀ẹ́ tá a bá ní láàbúrò nínú fámìlì wa ká wá gbọ́ pọ́n dá dúró ẹ̀dọ̀ balẹ̀ 40 years old man wọ́n nà lẹ́gbàá tí kò tó tẹ́ ẹ kéèyàn bọ́ sílé sí kó máa sunkún ilé ìyàwó ẹ̀ yẹn kì í ṣe kan kì í ṣe méjì kì í ṣe kan kì í ṣe méjì o wọ́n nà continuously ni any slightest mistake báyìí lúlù ni. àwọn kọ́kọ́ ń bọ́ síta wá pariwo pé wọ́n fẹ́ nà ọmọ nàìjíríà down because of what. ẹ jẹ́ ẹ̀ sọ nǹkan kan lẹ́yìn tẹ́ ẹ sọ yẹn ìyàwó ẹ̀ sọ pé kó máa farada wípé kó jẹ́ káwọn máa farada gbogbo ohun tójú àwọn bá ń rí bẹ́ẹ̀ o ṣé o mọ̀ pé wọ́n náà fẹ́ mú àwọn lọ ìlú òyìnbó nítorí ìlú òyìnbó yẹn òun ni ìbùkún ṣe lọ bá Muyideen nígbà tó gbọ́ pé wọ́n fẹ́. clownwork ni fífẹ́ tó fẹ́ Muyideen yẹn èèyàn tó bá sọ pé òun mọ̀ pé clownwork ni ẹgbẹ́ jẹ́ ká ṣe rí bọ̀bọ̀ yẹn kọjá bẹ́ ṣe ń wò yẹn bọ̀bọ̀ pásítọ̀ yẹn ó kọjá bá a ṣe ń wò ṣe ó kó àwọn èèyàn kiri wọ́n máa na àwọn èèyàn is that a sign of a good Christian? Is he preaching? Ṣé ó ń bíríìjì gáǹgì ni àbí kí ló ń bíríìjì? wọn na àwọn èèyàn every time. Most of you are still saying that he has done a lot of things for some people. And besides, apology tó gbé jáde yẹn, that is not that's not the proper apology. Oh, apologize fáwọn tó ń donate fún ni kò apologize fún Muyideen. Kò apologize fún Muyideen. Apology is not proper. Ṣé o fi àwọn fans ẹni kò gbójú síta kó apologize? That was what I said. I'm sorry. Ṣé ti gbọ́? I'm sorry. And you want people to forget about it like that? You people okay? Ẹ̀yin tẹ́ ń jà fún bọ̀bọ̀, ẹ̀yin tẹ́ ń gbé sí bọ̀bọ̀ ẹlẹ́yìn. Are you really okay? It's not okay. Ẹ wo psychological effect tí kìíní ẹ máa ní lórí. Psychological trauma. Àmì jẹ́ pẹ̀lú afọ́ sọ̀rọ̀ sí mi. Mi ò gbọ́ lásán ni o. Òkè ká bá sọ pé wọ́n á kì í mọ́lẹ̀ wọ́n ń lo ẹ̀ka sí lára lójú gbogbo èèyàn. Nǹkan tó pè ní trauma ni. Psychological trauma tí kìíní ẹ ti ní lórí. Pamadi 5 làfà ti kún school. Pamadi 5 ló kàkọ́ kàwé so kò mọ gbogbo òyìnbó náà sọ yẹn ti pọ̀jù fún kò lè understand. Ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ ẹ jọ ẹ odò ẹ round up ma. Jẹ́ rí Ọlọ́run á jà fún nítorí ẹ bí wọ́n ṣe àwọn tó ti dìde fún yẹn náà Ọlọ́run á fún wọn lágbára. Wọ́n dìde wọ́n ṣe fún. So that any other person tó bá fẹ́ dúró ẹ̀wòsàn lómi lọ́jọ́ mi. Kò ní lè ṣẹlẹ̀ mọ́ nǹkan tá à ń fight fún nìyẹn kì í ṣe torí Muyideen. A lot of people ló ti fit to àwọn nǹkan kan lọ́wọ́ àwọn people tí ò lè bọ́ síta sọ̀rọ̀. Sọ̀rọ̀. Exactly. Ìtẹ́ ṣe tẹ́ sọ̀rọ̀ sálájú orí omi tẹ́ fi gbomi lójú ẹ̀. Táwọn tí bá fẹ́ tí ìtọ̀rọ̀ ẹ bó ṣe yẹ kó tí ìtẹ̀ṣẹ́ ìrù kó máa lọ bó ṣe lọ ẹ̀ ní. Àbí? Tí bá fẹ́ handle ẹ̀ bó ṣe handle àwọn ọ̀rọ̀ tó handle iṣẹ́ ìrù kó máa lọ torí kẹ́ má bàdẹ̀ sọ pé ó bínú ẹ̀ ní má nìyẹn kàn ṣe rọra jọra ẹ̀. Àbáwọn ẹgbẹ́ ti pariwo Aláàjì ló ní no competition. Imagine. Ọjọ́ tí onídà ti béèrè ní Aláàjì ò lè dá sí mọ́. Ẹni tí o mọ kankan pẹ o mọ kankan pẹ. Aláàjì ní kíní kan ní ẹgbẹ́ máa kó bá àtàtẹ bá bá débi tó lápẹ̀rẹ̀ ojú gbogbo yá wálẹ̀. Ṣé wọn tí wàá kó bá? Thank you. God bless you for your contribution ma. God bless you. Ẹ ṣé gan ma. Yes. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Kí mú kankan fún nípa ẹ̀. Ní ipa ọ̀rọ̀ tẹ́ sọ pé ó ní ìgbéraga. Ìgbéraga yẹn ní agbára. Ó pọ̀ jù. Máa nǹkan ní ó pè sórí platform nígbà yẹn. Ó ní àti lọ orin náà ti connect ó mọ̀. Bóyá ènìyàn ọmọ yẹn ní ṣù ọmọ kékeré ni. Wọ́n dẹ̀ ti gbà wọ́n ti send the picture sí wọ́n send the video sí ìwọ ló ní kí wọ́n gbé wá láti Ìlọrin. Ó láwọn dẹ̀ dé Ìlọrin àwọn ò tún mọ̀ náà wọ́n ṣáà ṣèdàmú kan tó gẹ̀ẹ́tì àgbàlá yẹn. Wọ́n nígbà táwọn dé àgbàlá pé òun mọ̀ ráyè mọ́ ni òun bí sí o òun tó ní ká tún bá òun sọ fún pé látọ̀dọ̀ lágbájá báyìí ni ẹnì yẹn tó bá ń pè é ó ní wàláhì wọn ò jẹ́ káwọn drop nu mọ́tò táwọn fi padà sí Ìlọrin. Ó
ó ní bí ṣe máa àtẹ́ndì sáwọn èèyàn ọ̀tọ̀ ó ṣe online máa ń ṣe lójú kámẹ́rà ọ̀tọ̀ ṣé èèyàn nìyẹn. ẹ bá wa power tap ẹjọ ẹ power tap ẹjọ ẹ má jẹ́ kí kíní kó drop wa love and like on Facebook please ṣé wọ́n flag Facebook ni àbí kí ló ṣẹlẹ̀ tó picture yẹn lọ video yẹn lọ báyìí ó lọ báyìí kí ló ṣe ń flag ni kí lẹ ń flag fún ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ gbódòdó ọ̀rọ̀ lórí platform yìí tẹ́ bá lọ wo video tí mo ti ń ṣe sẹ́yìn ẹ rí pé èmi ò dúró pé mi ò hate Àgbàlá o ẹ̀yin tẹ́ ń wá fún Muyideen ẹ̀yin tẹ́ lẹ ń support Àgbàlá Gabriel mo pariwo fún yín mo pariwo fún yín pé nti Àgbàlá Gabriel ṣe criminal kíní pọ̀ nú ẹ̀ ẹ má jẹ́ káwọn èèyàn tọwọ́ bọ̀ kí lẹ́gà kíní tọwọ́ bọ̀ mo sọ fún yín mo pariwo ẹ gbọ́ Olúṣọlá Yusuf ṣé wọn náà lọ́mọ ní ṣé irú Démọ́lá mo bírú Démọ́lá mo dẹ̀ mọ òfin èmi mọ òfin dáadáa mo dẹ̀ ń pariwo fún yín pé ó ti tó torí pé mo nírú ẹ̀ lọ́mọ ó ní mo dẹ̀ mọ irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mo dẹ̀ mọ tó lè fà lábẹ́ òfin mo mọ ìjìyà tó wà fún lábẹ́ òfin gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gbogbo eléyìí tán sọ pé ṣe bí lílù náà ni ṣe bó ti tán it's more than that it's more than lílù it is more than lílù gbogbo yín mo fẹ́ sáré play ẹ jẹ́ sáré play video yìí ọ̀nà òdodo I'm playing this because of you mo ló tún wà ẹ gbà mí kẹ́ ok ó dàbọ̀ lélẹ̀ ẹ jẹ́ sáré play lè ní ìmọ̀ bóyá music wà bí kìíní ìjà rẹ̀. Mo ń manage life mi ni tí mo jókòó yìí mo wáyé mo bímọ 5 lójú ayé mi láàrin ọdún kan àbọ̀ ọmọ 3 kú mọ́ mi lọ́wọ́ àkúzọ ọmọ àgbàlagbà ọmọ tí ó ń ṣọmọdé ọmọ láti ìgbà náà mi ò balance mo ń manage life mi ni títí Ọlọ́run fi ṣe rógódú ọwọ́ mi fún mi pé kí n má bàa dàbí ìyá mi ṣe dàkẹ́bí náà má di ọlọ́mọ 2 péré láyé mo gbìyànjú mo bí kan sí 10 days to kí n bímọ lọ́kọ mi kú that was 2021 10 days ní November lọ́kọ mi kú. Kò pé ọdún kan tọ́kọ mi kú lẹ́gbọ́n mi kú tí pápọ̀ yìí pé ẹ̀gbọ́n mi máa kú ni bóyá gbàjarè tí mo ké lórí ìyá mi lórí bá ké lórí ẹ̀gbọ́n mi. Nígbà tí àìsàn ti yá mi bẹ̀rẹ̀ mo wá rò pé mo gbọ́dọ̀ pa ìtìjú mọ́ra. Now mo fẹ́ sọ nǹkan kan ọ̀nà òdodo kí ni ìdí tó fi fi pé ọmọbìnrin yìí ń sunkún kí ni nǹkan tó fi pé wọ́n ṣe fún un tó fi ń wa ẹkún mu báyìí. Because people like you ẹ wá ń bá ṣe ẹ kò ṣe pé tí wọ́n ṣe fún ọmọ ìyá àbèjì ọmọ aráyé le tán nígbà tí ó ń sọ wípé wọ́n fún àwọn nílẹ̀ ní Ìkòròdú kọ́ wọ́n bá wọn develop ilẹ̀ Ìkòròdú t'Àgbàlá Gabriel ló ń fún nílẹ̀ nínú bẹ̀yẹbẹ̀yẹ làwọn fẹ́ kọ́lé sí fún ẹjọ́ torí Ọlọ́run ilé tí wọ́n kọ́ fún ìyá àbèjì nínú Àgbàlá Gabriel ṣó easy fún ọmọbìnrin láti jogún rẹ̀ àbí tó bá kó bóyá later ó wá fẹ́ move on ní life ẹ̀ ó wá wò pé jẹ́ kí n ta ilé kí n fi raise owó bóyá ó fẹ́ travel tó fẹ́ kó rẹ̀ jáde kó travel ǹjẹ́ àǹfààní irú yẹn yọ fún nínú Àgbàlá. Whereas tó bá jẹ́ pé ilẹ̀ tí wọ́n fún wọn ní Ìkòròdú ni ẹni tó lò máa fún nílẹ̀ ní Ìkòròdú because Àgbàlá Gabriel ló jẹ́ kí ó ráyè kò jẹ́ kí ilẹ̀ yẹn bọ́ sí lọ́wọ́ mọ́ nítorí pé ó ti fún nílẹ̀ nínú ibẹ̀ yẹn ó ti kọ́lé fún nínú church fún ìyá rẹ̀ nínú church. Okòwò tí wọ́n dá wọn jọ òní àfọwà kò mà sí nǹkan kan mọ́. Pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ wípé ilé Ìkòròdú yẹn ló lọ bá a kọ́ ṣẹ́nu ṣe business tí wọ́n ń ṣe ṣẹ́nu Àgbàlá bẹ̀ yẹn náà ti máa ṣe business pẹ̀lú nǹkan tí wọ́n ń tà ṣé bí ẹlòmíì máa wá patronize wọn
èwo ni oore ìdí ọ̀pẹ ẹ mú yàn wá láti odidi Èkó Fọlúkẹ́ Dáramọ́lá ó ti wà ńbẹ̀ ó ti ń ṣe gbogbo everything tó yẹ kó ṣe ó dẹ̀ cut gbogbo àwọn olóore nísìnyí Ìyá Ìbejì ò lè sunkún síta lọ́ba ta ni wọ́n máa fún gbàjú padà ni bẹ́ẹ̀ ni ó kọ ẹ̀yìn ẹ̀ sí àwọn olóore rẹ̀ gbogbo èèyàn ń pàtẹ́wọ́ fún Démọ́lá wọ́n ti wò yí pé Messiah èmi sọ ń gbà yẹn mo ní kí ló dé tí ó jẹ́ pé ẹni tó mú wá láti odidi Èkó èèyàn kan dẹ̀ sọ pé ó fẹ́ fún nílẹ̀ ní Ìkòròdú ẹ̀ fún mo ní you understand èmi sọ mo ní ẹnìkan dẹ̀ ó fẹ́ fún nílẹ̀ ní Ìkòròdú half a plot kí ló dé tí màá yóò lọ kọ́ ilẹ̀ yẹn ní Ìkòròdú lẹ́yìn ìgbà yẹn ló ní Rónkẹ́ máa lọ máa ta òun máa ṣí ṣọ́ọ̀pù fún Rónkẹ́ níta mo á wò pé Ìyá Ìbejì ọmọ aráyé lé ní stroke ó wà nulẹ̀ ọmọ ẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ọmọ tó yẹ kó dúró tì í mo ní Rónkẹ́ ló yẹ kó máa run business Rónkẹ́ ló yẹ kán empower kó lọ máa ṣiṣẹ́ wá kó lè máa bọ́ ìyá ẹ̀ bọ̀ ẹ ṣí ṣọ́ọ̀pù fún ìyá níwájú ta ẹlẹ́ẹ̀mú Rónkẹ́ lọ ní ọjà ó lọ máa ta crate minerals ó lọ máa já kínní ọlọ́run ló mọ tó ń tà mí ní opportunity àti bá sọ̀rọ̀ téèyàn bá bè Rónkẹ́ tó bá béèrè lọ Rónkẹ́ ó máa rò báyìí nínú ẹ̀ máa àáfàá tí ń wá tó ń wá kan dáwó fún ẹ sórí wọ́n lè dáwó fún ẹ bó kó máa tó ń gbè lẹ́yìn irọ́ burúkú wá ní ẹ mélòó gan ni kíní kan irọ́ tó mọ parọ́ ń pa yàkàyàgbù rọ because you don't even mọ má jẹ́ ń sọ òyìnbó torí pé tiẹ̀ ní knowledge ní idea nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Muyideen nínú àgbàlá àti àwọn tó lóun kọ́lé fún you don't have an idea at all òye yẹn ibẹ̀ yẹn ṣókùnkùn gan you don't understand nítorí pé o fẹ́ ṣe gba ìsàbílì láì o fẹ́ kí wọ́n bẹ́ẹ̀ ra kọ́ mọ́ṣáláṣí o fẹ́ kí wọ́n bá ẹ o fẹ́ gba owó lórí social media that is the reason why pé at the detriment of other people's pain o wá ń fi tọrọ owó o dẹ̀ fẹ́ kọ́ lọ́hún yọ́nú sí ẹ o dẹ̀ pé rẹ̀ láàfà o jìnnà sóòótọ́ o jìnnà sódodo pátápátá orúkọ yẹn lọ change ẹ ọ̀nà ọ̀rọ̀ lóko ẹ̀ lọ change ẹ ọmọ Ìyá Ìbejì ló ń sunkún yìí o lọ wo fídíò yìí lórí YouTube go and watch kí ló ṣẹlẹ̀ láàrin Àgbàlá àti ọmọ Ìyá Ìbejì Aráyélé Ìyá Ìbejì Aráyélé ẹnu rẹ̀ ò ràn ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò ràn ọ̀rọ̀ kò lè sọ nǹkan kan because àlàáfíà lòun wá bó ṣe máa lálàáfíà lòun wá ẹnu gbogbo rẹ̀ bínú rẹ̀ ṣe ń dùn bínú àwọn people ṣe ń dùn gbà wọn náà fẹ́ kọ́lé fún wọn bẹ́ẹ̀ nínú Muyideen dùn gbà wọn ni wọ́n fẹ́ kọ́lé fún Muyideen ni ò kí ló mọ̀ kò mọ̀ kankan kò realize pé Démọ́lá ń develop estate títí ẹni tó bá jẹ́ pé òun ló kọ fúnra ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ tó wá fi Muyideen síbẹ̀ kò sẹ́ni tó máa query ẹ̀ but for the fact wípé wọ́n dá owó ilẹ̀ wọ́n dá owó inú owó tí wọ́n dá ló ti ra lẹ̀ kì í ṣe pé òòbùn kankan nínú wọn nílẹ̀ gbogbo ilé tó sọ pé o gift ó búnlẹ̀ kò búnlẹ̀ kò bún ní ilẹ̀ ó ti yọ owó ilẹ̀ nínú owó tí wọ́n dá because kò kó owó fún Muyideen ká ló kówó fún Muyideen sí ọ̀dọ̀ pé okay o níjọba yìí o wọ́n fún wọn 5 million okay máa gba 40-60 pé 40-60 la máa pín kó o mú 60% kó fún Muyideen kódà bò kó fún Muyideen di 20% ó wà okay pẹ̀lú ẹ̀ jọ́nà. pàdé mọ́ the first day tí wọ́n dáwó about 5 million ni wọ́n dá according to him what he said. àbá náà fi ti gbọ́ náà. yeah 5 million ṣé ẹ wá fẹ́ sọ fún pé 5 million yẹn ṣé ó kó fún Muyideen kí Muyideen lọ́nà ni kì í ṣe òun ló ná ẹ wá ló bùn nílẹ̀ ilẹ̀ wo ló bùn kò bùn nílẹ̀ ó ti yọ owó ilẹ̀ rẹ̀ nínú ó ti tó ju owó ilẹ̀ lọ ó ti yọ mẹ́ ó lóun kọ́ ilé yẹn for 25 million naira bàbá irọ́ tó jìnnà sí òótọ́ bàbá irọ́ tó jìnnà sí òótọ́
ilé yẹn kò ju 12 million lọ sí 10 million sí 12 million. 80. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wọ́n ní sàgbẹ̀ lójú ìrúdọ àwọn kan tí. of course kí ló ẹ fẹ́ kó lò síbẹ̀ of course. kò ju bẹ́ẹ̀ lọ kò ju 12 million lọ 10 to 12 million ó pọ̀ jù wọn rírú ẹ̀rí ilé yẹn bọ̀bí téèyàn bá ti ṣe èèyàn ti máa ń jẹ. Muyideen ti kó sọ́wọ́ ìyá àbèjì ọmọ rálẹ̀ kó sọ́wọ́ Sule Suebebe àwọn yìí ni wọ́n bẹ̀rẹ̀ ẹja gbé kọlù ìyá wa ìyá kẹsẹ̀tì ni o mama ẹ kalẹ́ ma salama yes ma mama yes ma ẹ dákun mo fẹ́ dá sí tẹ́ ẹ sọ yẹn ni. à ń gbọ́ yín ma. ẹ rí àáfàá wa tí ẹ jọ ń ṣàlàyé fún. bẹ́ẹ̀ni. wọ́n rí mo fẹ́ lè ní ohun tí Àgbàlá Gabriel fi bẹ̀rẹ̀ ó entice everybody. bẹ́ẹ̀ni. bí ẹnìkan mo bú àwọn èèyàn tán dìde tán fẹ́ máa go against Àgbàlá Gabriel. mo máa ń dáwó èmi náà máa ń dáwó sọ́dọ̀ ẹ̀ mo ń dáwó fún Àgbàlá Gabriel. even ọ̀rọ̀ màmá àbèjì yìí tẹ́ ẹ dẹnu lé ti gba èébú lẹ́nu irú àwa yìí. mo ṣe kásẹ̀tì mo bú wọn ńgbà wọn ní Àgbàlá Gabriel tó ṣe yìí ṣe bó nílé èmi gbọ́ ilẹ̀ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ mo gbọ́ lẹ́nu sẹ́líbírìtì kan tó jáde. bẹ́ẹ̀ni Fúnkẹ́ Dáramọ́lá Folúkẹ́ Dáramọ́lá. bí ẹni pé Bukky Jesse ló sọ̀rọ̀ lóní ẹ̀yin sẹ́líbírìtì ṣe é lè ran ìyá àbèjì lọ́wọ́ ni. ìyá àbèjì lọ́wọ́ so ìkan tó jẹ́ pé popular woman nù wọn tó jẹ́ àgbàlagbà nù wọn kì í ṣe àwọn mọ̀mọ́ wa tó wà ń bẹ̀ o so ó wá jáde ó ní oníkálukú ló ní problem ẹ̀ àwọn ń nawọ́ sí wọn lọ́mọkùnrin kan bá jáde pé ṣe bí wọ́n nílẹ̀ ká lọ bá wọn ṣe ilẹ̀ yẹn kọ́lé síbẹ̀ náà tó bá yẹ pé wọ́n fẹ́ ràn wọ́n bí ìgbà tá a bá lọ́kùnrin yẹn ti mọ tí ó ṣẹlẹ̀ ó fi sọ̀rọ̀ náà gbogbo wa àti aláàjì yìí yẹn àáfàá wa yìí a jọ sọ̀rọ̀ sí wọn ní tá a lé wọn wọlé nípa Àgbàlá Gabriel ó ń ṣoore ní even àwọn àáfàá wa gangan fẹ́ go against Àgbàlá Gabriel àwa la tún sọ̀rọ̀ sí wọn ìgbà àárí mùsùlùmí tó jáde bí Àgbàlá Gabriel ẹ jẹ́ ó ṣe nǹkan báyìí jẹ́ ó ṣe nǹkan báyìí ní gbogbo táìmù yẹn tá a mọ̀ pé plan ni ti ń ṣe plan mo fẹ́ fi kinní kan yé àáfàá ẹ dákun torí Ọlọ́run ní ẹ mọ̀ ṣáìdì Àgbàlá Gabriel ní ẹ mọ̀ ṣáìdì ẹ béèyàn ń bá ìyá ẹ̀ sùn yóò rí sọpọ́tà ó ṣe ìyá mi yóò rí sọpọ́tà kéèyàn ọmọ tó bẹ́ bá bẹ́ẹ̀ lórí ó ní sọpọ́tà ọmọ tó bá ìyá ẹ̀ sùn sẹ́ ó ní sọpọ́tà but n tó ṣẹlẹ̀ yìí ó ti kọjá nǹkan tó jẹ́ pé a fi ti ẹ̀sìn wípé ọ̀yin ó ṣe báyìí òkè ẹ wo ohun tí alájẹ ń fẹnu sọ lórí pé àwọn mùsùlùmí ló ṣe báyìí whereas àwọn mùsùlùmí dẹ̀ kọ́kọ́ ni wọ́n kọ́kọ́ ń gbò jáde ká àwọn kọ́ ni wọ́n kọ́kọ́ rí ìtàn interview rẹ̀. exactly. èèyàn ló pe àáfàá Fọlọ́runṣọ́ tí gbogbo wa dẹ̀ rí kì í ṣe pé ni wọ́n ní ẹ wo iye èèyàn tán ti àtáàkì lórí ọ̀rọ̀ yìí àáfàá ẹ jẹ́ ká ṣètò Ọlọ́run èmi náà dẹ̀ rí i pé ẹ ò wo kinní yẹn deep and again ẹ wọnú ẹ deep àáfàá mo fẹ́ kẹ́ ẹ lọ sí Àgbàlá Gabriel fúnra ara yín kẹ́ ẹ tiẹ̀ travel lọ bẹ̀ kẹ́ ẹ lọ wo environment ibẹ̀ yẹn torí èmi náà ti rán yẹn lọ o àáfàá exactly kan náà tí wọ́n sọ lórí platform yìí náà ni o wọ́n ní ibẹ̀ jìnnà tó jẹ́ pé wọ́n ní bó o bá lóun ta nǹkan bí oúnjẹ ìwọ ló jẹ tán lọ́wọ́ oko tó rìn dìtà kí lèèyàn fẹ́ tà níbi tí wọ́n sọ yẹn kí lèèyàn fẹ́ tà wọ́n ṣí ṣọ́ọ̀bù fún un èló ni wọ́n pa ẹbí ìyàwó léèrè pé èló ni wọ́n pa tayọ kan charging nìkan àwọn ará ṣọ́ọ̀ṣì sì ni. ṣé gbogbo bó ṣe ń ṣoore yẹn ó ṣe wá jágbàlagbà ó ṣe jẹ́ Muyideen nìkan ní máa gbé jáde kódà mo fẹ́ lè ní
tí ó bá yẹ pọ́rọ̀ òdàrú ni wọ́n ti fẹ́ tún gbóbìnrin yẹn jáde pé ìjú ń dà láàmú. fibroid wọ́n fẹ́ ṣe operation bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ nígbà wọn bá wá ṣe yẹn tán wọ́n lè ní kó tó dé oko Muyideen náà tó kú wọ́n tó fẹ́ ṣe kankan fún kọ́kọ́wó wá eyín ẹ̀ mélòó náà fi gbowó. eyín ẹ̀ méjì. ṣé ẹni bọ́rọ̀ bá délẹ̀ báyìí ẹjẹ́ àsọ ibi kan lọ kéyìn ó sì rí wọn lọ́wọ́. ní ẹ má ṣáìdì Àgbàlá sì lágbàlá ò ṣe dáadáa but mo tún tẹnu mọ́ kan náà ìyá alájẹ kó ó dàbọ̀ bá ní 25 million làwọn ná tàbí 50 million làwọn ná lórí ilé yìí kọjá sí méjì kan kó dàjì fún Muyideen. àbí. kọjá sí mẹ́ta gan kan kódà kan fún Muyideen. kódà kọ́tà àbí iye tó lóko bá ta èrè ni. òdodo ni a mọ̀ sọ ọ̀hún kó ní 100 million lòun fi ṣe ilé yẹn gẹ̀nà àgbà. ó yá ẹ̀pin ẹni mélòó ló fẹ́ pín tí ìbá ṣe pé ní wọ́n gò fún nǹkan tá à ń sọ yẹn. wọ́n ti rojọ́ mọ́ra wọn lẹ́sẹ̀ náà. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé wọn ò mọ tírẹ́ẹ̀tì bọ̀bọ̀ yẹn ni bó ṣe ní ẹ jẹ́ kó wọn máa lọ. ẹ jẹ́ òun máa lọ òun ò bá yín gbé mọ́ àbí sọ̀rọ̀ kú bẹ́ẹ̀ ni. ẹ tí ó ní sùúrù lóòótọ́ wọ́n ti gbàwé fún un ńjọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ lọ́mọkùnrin yẹn tó mọ̀ pé wèlé ni ilé o ṣé wọ́n fún tẹ́lẹ̀ ni nígbà tẹ́ ẹ bá ní wọn ò bí léèrè wípé kí ló dé tí ò fi yanu sọ̀rọ̀ ńgbà wọn kọ ṣé ẹ dákun torí Ọlọ́run ṣé ẹni wọ́n fẹ́ ṣoore fún kó tó máa béèrè pé kí ló dé báwo ni ó ṣe ẹni tó fẹ́ ṣoore fún yàn ni ó béèrè pé kí ló ti fẹ́ ṣòwò ẹ wo bàbá kan náà kó 1.5 million fún lálẹ́ yìí Abu Ebe ó fún wọn 1 million ọmọkùnrin tó kó wá ló béèrè pé bàbá kí lẹ fẹ́ fowó ìṣe bàbá tó ní àlàyé ó ṣe é lé lórí wọ́n sì ló dá àwọn ò ṣe fún un kí ló dé t'Àgbàlá Gabriel ò fi béèrè. máa tó kú sẹlíbírìtì náà ṣé bí ní ìdílé wọn ló ti lọ gbé. kí ló dé tí ò tún lé fámìlì ṣe fún un kó máa tọ́jú rẹ̀ ń bẹ̀ àbí kó kọ́lé fún lu wọn. ṣé bó tún lé sẹlíbírìtì kan ṣe tó tún gbọ́mọ rẹ̀ lọ sí Amẹ́ríkà ṣó gbé wá sí ṣọ́ọ̀ṣì ni. àbí. Alágbàlá Gabriel irọ́ ni gbogbo kìíní yẹn kò sí Gabriel kan nìkan ọmọ síríìtì lòun náà gbogbo ẹnu ni mo fi sọ. ọmọ síríìtì ni tẹ́ bá ní Muyideen ẹ wo bó ṣe rí gbà wà láì kò sùn ta. ó tún sọ ó lò ní girlfriend tẹ́lẹ̀. ó lò ní girlfriend ládùúgbò gbogbo bí ṣe ń káàkiri kì bá àmọ́ gbọ̀n gógóró kó máa sùn kó máa jáde ẹ̀yin lẹ lọ gbèsè kán tán bá bẹ̀rẹ̀ fídíò yẹn láti bẹ̀rẹ̀ wọ́n á ti Àgbàlá Gabriel mọ́lé. Ọlọ́run tó bá jẹ́ ìlú èbó yìí ni ọ̀rọ̀ tí ń sọ yìí sísá Àgbàlá káàtẹ̀ ló fẹ́ bá wọn fèsì ẹ̀. wọ́n máa ṣí gbogbo wọ́n máa béèrè lọ́wọ́ Muyideen mọ́mì. ẹ̀yin tẹ́ bá sọ̀rọ̀ lórí ìgbọ̀n wa kò yín ní Germany bí. bẹ́ẹ̀ni mọ́mì ẹ mọ nǹkan tó máa ṣe wọ́n á ṣírò iye wọ́n á béèrè lọ́wọ́ Muyideen pé èló ló máa ń pa lójoojúmọ́ nígbà tó wà lórí street wọ́n á wá ṣírò ẹ̀ látìgbà tí Àgbàlá ti gbé e tó ẹ pé lu yìí ni God bless you wọ́n wá ṣírò ẹ̀ wọ́n wá mọ gbogbo ẹ̀ l'Àgbàlá máa san. tí Àgbàlá Gabriel ti lọ gbé yẹn èló ló ń pa iye tó bá sì pé náà ni. wàláì ibi kò sófin Nàìjíríà. ọdún yẹn wọ́á kọ́kọ́ kó yẹn fún un ná owó tán wá gbà lórí kinní Germany ó tún gba táàkì lórí ẹ̀. 5,000 káàkiri 5,000. ilé yẹn gan wá tún gba táàkì lórí ẹ̀. kí lẹ̀ ń sọ yìí aráàlú èbó tó bá fún yín ní tọ́rọ́ kẹ́ ẹ̀ mọ̀ pé wàláì ó try mi. torí gbogbo oríṣiríṣi táwa ń rí a lè faradà ní Nàìjíríà ká tó bóde fòrò tá a mọ̀ sọ pé ìjọba wa ọ̀dà wa sì là ń bàjọba jẹ́. bẹ́ẹ̀ni. kò tọrọ owó. bẹ́ẹ̀ni. kò tọrọ nǹkan pé wo bàbá tán lọ bá gẹ́gẹ́ bí Muyideen náà lọ bá wọ́n tún bí léèrè máa ju fídíò yẹn sí wọ́n tún bí léèrè wípé kí lè fẹ́ fowó ṣe bàbá. bàbá dẹ̀ ṣàlàyé owó ló dà kò burú eléyìí ni àwọn ọmọ báwọn ò ṣe ṣe. bóyá aláwọn sẹlíbírìtì tó ra mọ́tò fún àti sẹlíbírìtì bàbá kan báyìí tó tún ṣe kí ló dé tí ò fi gbé gbogbo wọn wá sí ṣọ́ọ̀ṣì ká máa rí wọn nú ṣọ́ọ̀ṣì ẹ̀fẹ̀. ẹ lè sọ pé ńgbà náà ẹ ń fọlẹ̀ nílùú èbó ẹ̀ ṣègbà ṣe bẹ́ẹ̀ ń gbowó ilẹ̀ fífọ́ yín.
tí n bá fọ tọ́ílẹ̀tì nílùú èbó wà láì máa gba owó. bẹ́ẹ̀ ni owó gidi. wọ́n máa bá yín fọ tọ́ílẹ̀tì ṣọ́ọ̀ṣì ni ẹ máa sanwó fún lóṣù náà kó kún mọ̀ ìpò òṣìṣẹ́ oṣù. lẹ́yìn tán ṣí ṣọ́ọ̀pù fún. ẹ mọ̀ ìpè tẹ́ ń dìfẹ́ǹdì irọ́ pátá. irọ́ náà ń dìfẹ́ǹdì wàláì èmi kú ti sọ. àwọn ìlú èbó ti understand. and àwọn followers ẹ jẹ́ mọ̀ ìpè followers àwọn speaker Dorcas wà nù wọn òní olónìí ni mo gẹ̀ẹ́tì lady yẹn mo ní so speaker Dorcas tiẹ̀ ní ṣiṣẹ́ fàgbàlá Gabriel. ẹ ó ní nà ẹ mọ ni. mi ò mọ pé speaker àwọn yẹn tán ti sora wọn pọ̀ owó lórí nẹ́ẹ̀tì yíra wọn yẹn àwọn náà wá dìde tán sọ̀rọ̀. àwọn àwọn máa ń ṣe ká bá yín nínú gbogbo owó eléyìí. àwọn ti wọ̀. ìyá bá yín kan yẹn kò dáa kò dáa èmi kì í láìkí wọn ju gbogbo tí mo bá wọn lórí ẹ̀tàn tẹnu mọ́ ẹ lọ ó sọ kò sẹ́ni tí ò gbósùbà fún ẹ wo Buhari ọmọ Musa náà ṣé bọ́rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ ilẹ̀ wa ń gbé jáde ní ìsìn tí wọ́n ní tí Buhari ọmọ ńgbà Buhari ọmọ Musa gbọ́n tó ṣẹlẹ̀ yìí gan ó back off ni kò sọ nǹkan kan mọ́. fídíò àtijọ́ ni wọ́n gbé jáde kíkọ́ tẹ̀ ń gbé jáde tàtijọ́ ni ẹ jẹ́ ká fi ṣíwọ̀ ọmọ tá a bí. tí irú Muyideen bá wá sílùú èbó tó bá ríṣẹ́ èmi tí mo bá yín sọ yìí wàláì máa gbà sílé kájọ máa sọ̀rọ̀. orí yóò ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ ni tó mú wà ní síríìtì tó bá ríṣẹ́ tó kálá kò ní rántí ògógóró kò sì ní rántí sìgá mímu. bẹ́ẹ̀ni. yóò tún lọ ni wọn ò bí dáa nílùú èbó kó ṣiṣẹ́ ẹni bá mọ tí mu tó mọ ògógóró tó mu sìgá pọ̀ tó bá iríṣẹ́ nílẹ̀ yóò fò wọn bí dáa tó rán máa sáàkì ẹ ni bẹ́ẹ̀ni. kí lẹ̀ ń sọ yìí ẹ sì tún gbẹ̀yàn ẹ pera yín ní jẹ́ ẹyin ṣọ́ọ̀ṣì ẹ jókòó kẹ ẹ ṣàdúrà fún ó dá àáfàá mo fẹ́ bí yín léèrè. ó ń gbọ́. ńgbà wọn gbé Muyideen tẹ́ ẹ̀ sọ báyìí ẹ̀yin ò ṣe ní ó dáa náà mọ̀ bọ̀ wá lé mi ńgbà tó ti gbàwé yìí mọ̀ bọ̀ wá dọ̀ mí kí n mọ̀ ṣàdúrà fún ẹni tó kàn yín. ààrẹ nìkan kan nù wa kó sọ náà. àwọn ẹni sì gbà sọ́dọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ilé kọ́kọ́ náà fi ṣe rẹ́ǹtì ilé fún ni. ariwo ìkọ́nà rẹ́ǹtì ilé fún o ṣó ti yẹ yín sìn. àwọn kọ́ àwọn kọ́ wọ́n láwọn kọ́nà rẹ́ǹtì. àwọn kọ́nà rẹ́ǹtì ilé fún. àbí. ṣé ká wá jẹ́ ká pàdánù pẹ̀lú sírẹ́ẹ̀sì ni. tó bá bá pàdánù sí dúró pé gbogbo ojú rẹ tán fi ń wo gbogbo yín pátá máa wálẹ̀ ni. àwọn ẹni sọ fún yín tẹ́ ẹ sọ̀rọ̀ fún tẹ́ ẹ ṣe bí wọ́n ṣe kínní irọ́ pátápátá ni. ẹ má jẹ tàn yín gbogbo tẹ́ ẹ tẹ̀sẹ̀ bọ̀ tẹ́ ẹ bá rìn lọ́nà kínní tí Muyideen lè lọ ojú mi iná máa fi wò yín àti èmi ń fojú yẹn wo wípé àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé Àgbàlá Gabriel tí wọn ò sòdodo fún tí wọ́n ti ń tìkùtì wà láì nítorí pé bóyá ká wà jọ wà nínú society kan náà kan rówó ni. kán lè máa dáwó fún wọn bẹ́ẹ̀ ni. a ní ìkáyé tí Dorcas gbé mílíọ̀nsì fún kí ló gbẹ̀yìn ẹ̀. obìnrin yẹn padà kú ni o. kí ló gbẹ̀yìn ẹ̀ kọ́nà bá wa foríjì woman. àmì o. mo lè sọ fún káàkiri ìṣẹ̀lẹ̀ kí ló gbẹ̀yìn ẹ̀. bóyá ṣé àdúrà yọ Dorcas lẹ́wọ̀n. kò yọ o. ṣáàdúrà parí gbogbo kínní ṣé tá a bá ní àdúrà tí ìbá ṣe pé ní ká fọ́ọ̀nà bí ọmọkùnrin yìí ó ṣe máa já lamba tó náà fi dèèyàn wà láìkàlà tó bá jádùúà ló bá gbé Dangote tó lówó lónìí Nàìjíríà ó yẹ kó ti yí padà jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ orí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí tó wà Nàìjíríà a sì ń kọ́ mọ́ṣáláṣí lọ a sì ń kọ́ ṣọ́ọ̀ṣì lọ. ṣé bá dúà là ń lọ gbà bẹ́ẹ̀ àbẹ́pẹ́ là ń ṣẹ́ níbẹ̀ ni. mo jẹ́ ká ṣiṣẹ́ rí tán àbá fẹ́ kí ọ̀rọ̀ mi ò mọ̀ jáde ọ̀rọ̀ kù lẹ́nu Muyideen o ojú Muyideen sì rí tó. tó bá tẹnu bọ̀rọ̀. tó bá lọ jẹ́ pé ó ní smartphone ni tí ìbá gbé jáde kò ní dà. wọn jò ní fóònù. tó bá yẹ pé Muyideen dò ní ni ìbá ti kú ó kalẹ̀ fẹ́ pa ni. wọ́n fẹ́ pa ni bí kọ́tẹ̀ lọ pokùnso bọ́n ṣe nìyẹn. wọ́n kú tán wá ní ẹ nígbà tó dé ó lọ mọ̀ ògógóró ni bí wọ́n ṣe kú ẹ kó lọ mọ̀. ẹ wò wà
láì ó dùn rí ní ìṣèjúgbà tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel tán láwọn kọ́ ọkàn ẹ̀ balẹ̀ ọkàn ẹ̀ ó balẹ̀. ti padà ó ti mo padà. gbé fọ́tò yẹn jáde náà mi ìkúkú gbéṣẹ́ rán yàn tèmi góòlì mi gbọ́ mi ò gbọ́ kọ́ ẹ tí ì rí fọ́tò ẹ tí ì rí latest picture ẹ. mo mọ́ mójú síta mo lẹ́pọ̀ má Àgbàlá Gabriel gba wọ́n fi fín lẹ́gba kí ló dé nígbà tí ìṣèpè nílé kéwú ló wà ilé kéwú tó bá lọ ka kéwú tí ò bá mọ̀ kàwé òfin lẹ́gba tó bá wà ní bible school tí ò bá mọ̀ bible wọ́n á fún lẹ́gba wọ́n á fún ìgbò kì í ṣe inú ṣọ́ọ̀ṣì. wà á kọ́ kéwú kò sì wà á kọ́ bible. àáfàá tún parọ́ pé bible study bible school wà nínú Àgbàlá àáfàá ń pa ayá ti rọ. ṣé ní bible school tẹ́ ẹ sọ pé ó wà ní Àgbàlá yẹn kì í ṣe pé ní wọ́n dá lẹ̀ bí school. kì í kò sí bible school ń bẹ́ẹ̀ jàre ẹ má tiẹ̀ dáhùn. kó tó wọnú mọ́tò lójú títì mùsùlùmí lòun òun ò ní tẹ̀lé yín lọ ṣọ́ọ̀ṣì. ó lóun ò lọ bẹ́ẹ̀ ni. ọgbọ́n ẹ lọ wo fídíò yẹn. wọn àlàáfà òwò ń ṣàbòsí ni tó yẹ pé Àgbàlá padà Muyideen ò fẹsẹ̀ ara rẹ̀ ní lọ sí Àgbàlá ló lọ gbé. ṣé ẹni bó bá ṣẹlẹ̀ sí Christian náà bẹ́ẹ̀ mi ṣe máa ran kankan nìyẹn ń gbọ́ ọ̀rọ̀ ta lọ lọ́hùn ṣé bí mo yíjú bì tí mo kò sí Àlùfáàní ní lórí nẹ́ẹ̀tì mi ò sọ́lẹ̀ ṣé bó ní ṣẹ̀ṣẹ̀ ni tóòtọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹja sọ kí ni wá àṣìtẹ̀ wọn ṣe fún wa exactly kí ni wá àṣìtẹ̀ ṣe fún wa ṣé wá àṣìtẹ̀ ṣe fún wa ẹ̀ kàn ń sọ̀rọ̀ dúndùn fún wa ẹ̀ ń ṣe àwa lọ́nà ni mísì èyí tẹ̀yìn ṣe lójóòtọ́ lẹ́ni fi ní kò sá àfáà kankan mọ́ gbogbo àfáà tó wà lórí nẹ́ẹ̀tì àfáà social media ni ẹni ò ní ẹ tẹ̀lé Muyideen bó tẹ sọ̀rọ̀ lójú gbogbo èyí tẹ wá ń fojú rí lẹ́yìn bó lẹ ṣe fẹ́ dá padà báwo la ṣe fẹ́ dá padà èló náà fẹ́ fún yín pé ní charity ti yín ó pín ẹ̀kan fún yín 1 million sà kò lè jù bẹ́ẹ̀. ó tẹ̀lé fún 10 million bọ́yẹn òótọ́ ṣe pàtàkì òdodo ó ṣe pàtàkì.